mímọ́ ọ̀rọ̀ ọdúnpẹ́. Owó ìrẹ́pẹ́ láti sọ fún alhamdulillah. Ọmọ bá torí ti màmá wá nílé ìdí mọ́. Ọmọ bá torí tàbí wá sí wá nílé ìdí mọ́. Owó ló ṣe kò ní àtọ́ ọlọ́run. وقال رسول الله صلى الله عليه وسلم àbẹ̀wáṣe ibi ọwà iná lọ́wà ọmọ tí wó ọ̀nì gbangba ní ìtàlọ́ ọ̀sọ́nà ni ọlọ́ni láyé ọ̀fẹ́ rẹ̀ pé òní tẹ́ owó òní tí owó òní dàgbùgbò òní pàdémáyé lára owó ìwọ̀n ni best winner nínú ẹbí àbẹ̀wọ̀n lọ́nà ní ìjọba wọlé fún àdésọ́kún torí jẹ́ àdésọ́kún torí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà wọlé náà rẹ̀ ẹ̀yìn kò ní ṣẹ́rù ara wọn owó ilé lówó ẹ̀ẹ́dọ́lá ẹ̀ẹ́dẹ́kò ẹ̀ẹ́dásẹ́ ọ̀nà tí ó ga nílùú Muhammad gbogbo ènìyàn ló ti bí ẹ̀wà ní. Thank you for watching on our YouTube channel. You are watching on Live Fuji Entertainment. Thank you for watching on our YouTube channel. We really appreciate all your efforts to grow our YouTube channel. Thank you. Please kindly subscribe to our YouTube channel and press the notification button. Ẹ ṣé o, àdúpẹ́ pé ẹ ń wo fídíò wa lórí YouTube wa. Ẹ ṣé o, àdúpẹ́ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Ẹ ṣé o, ẹ̀yin sister wa, ẹ̀yin brothers wa. Thank you so much. We really appreciate. Thank you. Ẹ̀yin Fuji lover, ẹ̀yin ọ̀gá ńlá, ẹ̀yin Olúfimọ. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin Olúfimọ, àwọn èèyàn Saheed Òṣùpá. Thank you so much. Ẹ̀yin ọ̀gá ńlá Pasuma Wonder, ìjọba one, ọ̀gá ńlá ìbá yín o. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin tèèyàn K1 the ultimate king of music. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin K1, ẹ̀yin fans K1, ẹ jọ̀ọ́ ẹ má fi YouTube channel wa sílẹ̀ o. Ẹ̀yin fans King Saheed Òṣùpá also, ẹ má fi YouTube wa sílẹ̀. Ẹ máa wo fídíò lórí YouTube wa every time. A máa post video sórí YouTube wa ní gbogbo. Ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin tọ̀gá ńlá Pasuma ìjọba, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo fídíò wa ṣé ti gbọ́. Ẹ máa bá wa wo fídíò wa. A máa post video sórí YouTube channel wa every time ṣé ti gbọ́. Ẹ dẹ̀ tún lè check àwọn fídíò, àwọn old video tá a ti post already náà. Ẹ mọ̀ Fuji music kò kí n ṣe orin tó máa ń ṣá, orin Fuji ò kí ń ṣá. Thank you so much, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin brothers and sisters wa. Ẹ ṣé gan-an gidi, ẹ ṣé àdúpẹ́.